Mamia. Wow, mommy. Thank you so much. Thank you so much for coming. She came all the way from Ibadan just to honor me. Am I not blessed? Of course I am. You are. Mommy, thank you so much, ma. I know how busy you are. I understand your schedule. I know you, so I'm happy to have you here. Thank you for the honor. Lágbára Ọlọ́run, aṣọ yín ò ní yá o. Àmín. Ẹ máa pẹ́ fún wa lágbára Ọlọ́run. A máa rí yín bá pẹ́pẹ́pẹ́pẹ́ nínú àlàáfíà, ọlá ńlá àti ọ̀rọ̀ tó pọ̀. Lágbára ẹ ní fojú sunkún kankan ní wa o. Àwa náà ò ní fojú sunkún yín báyìí. Ẹ ní dàrúkà fún wa. Lágbára Ọlọ́run. Thank you so much, ma. Welcome. Okay, I think I should just go straight to the interview for today. Mommy, I fẹ́ meet yín láti bẹ̀rẹ̀. For, we just want to get to know you beyond what they know on the internet, beyond what we know in movies. A lot of people have different views about you. Yeah. Emma, worry. Just feel free. You want to speak with us in English, you want to speak with us in Yoruba. Just enjoy yourself. In Ìjẹ̀bú. Ṣẹ́rí, tí mọ́mí bá rán Ìjẹ̀bú fún yín, ẹ̀yin Ìjẹ̀bú kan náà jẹ́ gbọ́. So just feel free. So, mommy, let's get to meet you. Who are you, and how did you grow up? Báwo ni kékeré yín? How was it for you? Thank you. You're welcome, ma. Let me go speak in Yoruba. Good. Okay. Good. Wọ́n bí mi ní Ìbàdàn Okay. in 60. Mi fẹ́ sọ pàtó, ẹ má bínú. Àmọ́ gbàtẹ́ 60, so àwa máa ṣí fúnra ara títí wa. Ẹ máa jí, èmi mọ̀ pé mo máa. Àmọ́ mathematics, a máa ṣí fúnra ara wa, a máa calculate ẹ̀. Lọ́nà pé 60 yẹn náà, ó yá yọ kúrò. A máa subtract, a máa add. So ní Ìbàdàn, but mo jẹ́ ọmọ bíbí Ìjẹ̀bú-Igbó ní Ogun State. Then bàbá àti ìyá mi wọn ò fi bẹ́ẹ̀ pẹ́ pẹ̀lú ara wọn torí àwọn nǹkan kéékèèké kan tó ṣẹlẹ̀. Mo lọ sí ilé ìwé CAC Commercial High School nílùú Iléṣà tí wọ́n ti sọ di CAC High School nísìn. From there mo wá sí Ìbàdàn, mo wá lọ sí Sight and Sound International College. Sec admin ọmọ ṣe ń bẹ̀, mo ṣe fúngbà díẹ̀, mo ṣe wá cross sí Ìbàdàn Polytechnic, ibẹ̀ ni mo ti ṣe secretarial studies ni tí mo ṣe tán. So ìgbà tí mo ṣe tán. Ṣe typing àti shorthand. Ṣé mo pè bí n pé commercial school then ni mo fi ráyè lè ṣe ń gbà yẹn. Though náà mi ò fẹ́ ṣe nǹkan tó wù mí láti ṣe láti ilẹ̀ mi ni is either law or theatre art. Ìgbà tá à ń sọ̀rọ̀ nípa law, grammar ní ṣe o àwọn lawyers wọ́n ń pè kú kí ló fa kú. Wọ́n wá sọ ìtàn kan fún mi nígbà yẹn pé lọ́ọ̀yà kan ní case kan nílùú Abẹ́òkúta. Ó kù ọ̀la tó fẹ́ lọ ṣe case yẹn, bó ṣe gbé call yẹn, orí call yẹn ló dákẹ́ sí. So wọ́n believe pé call tó gbà yẹn wọ́n pè pa ni. So wọ́n kọ́kọ́ erase à ń ṣe lọ́ọ̀yà yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Ọ̀dà theatre art dáàdì bá ní níbo àwọn ọmọ tí ò ní enough cut off ló ń ṣe theatre art. Báwo máa rí gbogbo wọn nu campus pé kíni wọ́n máa jó látàárọ̀ dalẹ́ àwọn ọ̀lẹ alápá máa ṣiṣẹ́ yóò jà condemn wọn. Okay, kò sí wàhálà kí wá ni bí n pé dáàdì láì kéèyàn mọ̀ tó ò bá ti mọ̀ science subject tó máa lè fi ṣe computer science wàyà mọ̀ shorthand and typing. Mo yà kókó phase yẹn nígbà tí mo wà ní school, ìyẹn ló gbé mi dé ibi iṣẹ́ tí mo ṣe yẹn. So along the line mo ṣáà bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, mo ṣiṣẹ́ láìmọye offices, mo ṣiṣẹ́ ní Punch newspaper then as a secretary. But wàhálà wọn proscribed a lè wà lọ́fíìsì báyìí jẹ́ mọ̀ láti bí glass èmi ni máa kọ́ rí wọn tí n bá ti pariwo wọ́n ti dé o àwọn arábí ti fẹ́ wá kó wa bóyá nìkan ni wá ti kọ story tí wọ́n ló bínú a máa fo fẹ́ǹsì ilé yá. Are you serious? Yes, I'm very serious. It was that bad? Ní Punch Ìbàdàn a máa fo fẹ́ǹsì ọ̀dà ilé ni ẹni tó ń bá gbámú kò lè sọ péjọ́ tó mo máa dé rè tòró òun ó lè ṣòun gan kọ́ ló kọ story yẹn ilé yá nìyẹn bí kálukú ṣe máa lọ lé ẹ̀mí. Mo wá wò pé kí ni gbogbo ilé ìjàre bẹ́ẹ̀ mi ṣe palẹ̀ mímọ́ nìyẹn tí mo ya kúkú lọ face career mi jẹ́jẹ́ ní the industry. Although ṣe mọ̀ nígbà tá a wà secondary school o àti máa ń ṣe dramatic society tá a bá ti fẹ́ lọ lé àti cook stories kan jọ àti share on stage inú wa ń dùn ìgbà yẹn náà ló ti rọra ń bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀. Bí mo ṣe wá rí i pé oníṣẹ́ ẹ máa fo fẹ́ǹsì yóò ti sú èmi ìyẹn ló wá jẹ́ kó tẹra mọ́ à ń ṣiṣẹ́ oní tíátà dé. Ẹ ṣé mọ́ mi ṣé okay ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí báwo lẹ ṣe wá wọnú acting gangan báwo ni theatre ṣe bẹ̀rẹ̀ fẹ́yìn. Ẹ ṣé so nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn ni pé níjọ́ kan mo pàdé bọ̀bọ̀ kan òun náà jẹ́ artist ó ń ra nǹkan nínú ọjà but ó ń ṣiṣẹ́ ní customs office nígbà yẹn. Mo wá pè wọ́n pé bọ̀bọ̀ yẹn ní Yẹmí Ọ̀fàlẹ̀
mo wá ní ẹjọ́ téèyàn bá fẹ́ join industry nǹkan kan báyìí that was in the 80s ó ní ibi báyìí ni máa wá ní cultural center pé màá kàn wá yọjú sí wọn no problem mo dẹ̀ gbéra jọ yẹn mo dé cultural center wọ́n dẹ̀ bèrè àwọn olówó wá síbí for the first time mo dẹ̀ dìde àwa tá a dìde ń jọ yẹn ajẹ́ mẹ́ta obìnrin làwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n dẹ̀ ní òkè àmàṣebá no problem mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé àwọn nǹkan tó ní kan ṣe bó ṣe mọ̀ téèyàn bá wà nínú industry o gbọ́dọ̀ sọ pé o ní ọ̀gá o gbọ́dọ̀ ní ẹnìkan tó máa tẹ̀lé tá máa put it through tó ò ní ṣẹ̀ṣẹ̀ gbé of blessed memory àǹtí Ìyábọ̀ Òkò ni máa ń tẹ̀lé so gbogbo iṣẹ́ àtiwá wọn mo ṣáà ń wo bó ṣe ṣe wùwà ìgbà míì gan tígbà tí mo ti wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ dáadáa tó ti ń pè mí dáadáa tó bá jẹ́ pé mi àti producer mi fẹ́ ní kinní gbólóhùn àsọ àǹtí yẹn náà máa pè táǹtí yẹn bá ti pè mí pé Dúpẹ́ báwọn ọmọ yẹn parí iṣẹ́ ọmọ ni wọ́n ṣe báyìí máa gbọ́ gbàgbé ẹ̀ báwọn parí ẹ̀ àwọn òun náà ti sọ ibi tí wọ́n ti ṣe mistake fún so àwọn ni mo máa ń tẹ̀lé gan débi pé ńgbà míì gan tí a bá ń lọ sí location èmi máa ti di ẹrù aṣọ mi dání tàbá débẹ̀ tó bá ti wá rí storyline wọn ni ẹgbẹ́ o èmi ò ní lè ṣe léyìí ẹjọ́ ọmọ mi ọ̀sẹ̀ Dúpẹ́ ni ọ̀sẹ̀ I'm telling you àmàní àti ẹ̀yin náà kà sí mo gbọ́ má dá sí so bí mo ṣe máa ń ṣiṣẹ́ lọ ń gbà yẹn nìyẹn tọ́lọ́run dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kí n máa ní gbígbà ń bẹ̀ so kò sí bí mo ṣe fẹ́ sọ̀rọ̀ ìyá yẹn mi ti ẹ̀ gbọ́dọ̀ gbàgbé ẹ̀ tó lọ́ọ́ dry fún mi. Ọlọ́run á túbọ̀ bá wa tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rẹ̀ tabaníkàkà ní mí ní méjì mẹ́ta á ti tó bí ọdún mélòó gangan ní pàtó tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìbáyìí. èmi náà máa ti ń dàgbà báyìí máa ti ń lọ bí over 35 báyìí. Yes. Wow. ṣe mo ti ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ kì í ṣe tó wá ní mo dúró sẹ́yìn àǹtí yẹn kọ́ mà ní eléyìí ò tiẹ̀ lọ́gàá. That is it. Okay. Bí how many movies lẹ ti produce fún ara yín? Mo ti ṣe mẹ́ta. Mẹ́ta nìkan? Ó ní reason o. Okay. Mi ní mi ṣe jù bẹ́ẹ̀ lọ. Okay. Ṣé nígbà tó bá ṣiṣẹ́ tó o gbé fáwọn tó bá fẹ́ bẹ́ẹ̀ ta tó ṣe pé a ní rójú owó débi tá a máa rere ṣé orí èèyàn máa wú Ìjẹ̀bú dẹ̀ lé mi Ìjẹ̀bú mi ṣòwò ṣọ́ọ̀tì. Mi ṣòwò ṣọ́ọ̀tì. Àtọ́ ṣé ń dábàá sọ ẹ burú ṣe máa káwọ́ mi rókè títí dìgbà tí mo máa rí nǹkan mi tí máa fi di owó tó wà níta lórí àwọn iṣẹ́ tí mo tà jáde kò ń ṣe kiri mi torí ẹ̀ ló jẹ́ kí n stop lórí mẹ́ta yẹn but lágbára Ọlọ́run very soon níṣẹ́ tí ó ní YouTube ti dé yìí ìyanu Ọlọ́run ti ṣẹlẹ̀ o máa tó produce. Iye ẹ̀ wo ni ẹ ṣàwọn ilé ìtẹ̀ṣe tẹ̀ ń sọ yẹn? 7 years ago ni mo ti ṣe last. Bẹ́ẹ̀ni. Ẹ̀ẹ́dẹ̀rẹ̀ owó yẹn ń gbà mí. Owó yẹn ò yọ o kò tiẹ̀ ṣe ṣàjọ débi tí máa ní máa ṣe mí Ọlọ́run ṣe ìyanu kí n rówó mi kí n fi ṣe mi. Stories pọ̀ nílẹ̀ jàkújàkú. Ẹ má worry Ọlọ́run máa pèsè. Àmín Jésù. Ó nígbà kan ẹ sọ àwọn stories kankan létí mi rí tí mo máa like kẹ́ ẹ sọ fún wa bíbá ẹ̀ àwọn míì máa wà a bit personal àwọn míì ò of course àwọn èèyàn lè wọ́n máa lè mọ̀ nípa ẹ̀ náà ẹ kọ́kọ́ sọ story driver yín kan tẹjọ ní bóyá ní accident àbí nǹkan kan ẹ ṣàlàyé bí story yẹn ṣe ṣẹlẹ̀ fún wa. Nígbà tí mo máa gba driver yẹn Alhaji tí mò ń fẹ́ gbà yẹn náà introduce ọmọ yẹn sí mi ọmọ yẹn jọ ọmọlúwàbí ara ẹ̀ balẹ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan akọ̀ǹdédé jókòó sí i kí ló ń ṣe ẹ́ á ní ìyàwó òun táwọn bá ti jà ṣe ló máa gbé báàgì tó máa gba Ondo lọ Ondo town lọ́dọ̀ ẹ̀gbọ́n òun mo ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ọkùnrin àbóbìnrin ó lọ́kùnrin ni ẹ̀gbọ́n òun ṣẹ́yìn ò níyàwó ni ó ló níyàwó ó dà wàá máa ní sùúrù wọ́n bí ọmọ ẹyọ kan fúnra wọn nígbà yẹn kí iṣẹ́ máa fa ọ̀rọ̀ gùn àwa níṣẹ́ kan sí Ondo town gangan ó gbé mi lọ mo wà lórí set ni wọ́n bá ní ó ti kó aṣọ mi méjì wá ó kù sí ìsìn méjì tí ń fẹ́ yá ó dẹ̀ ti kó wá ó dún fún wọn ní kọ́kọ́rọ́ mọ́tò bóun fẹ́ lọ jẹun mo ní kó ṣàdé kó tó di pé mo ṣe tán nígbà tí mo dẹ̀ máa ṣe tán mo ti bá ń ta ń bó ló lọ àwọn lọ jẹun jẹ́ a máa lọ mo wá dà mo ní torí gbogbo ìgbà yẹn wọ́n ti jà ìyẹn náà ti wá sí Ondo níbẹ̀ yẹn ìgbà tá a dẹ̀ máa kúrò ń bàdàn mo sọ fún mo ní o ò gbọ́dọ̀ lọ sí ọ̀dọ̀ ìyàwó ẹ̀ o ò dẹ̀ gbọ́dọ̀ pé kó wà lóńdó ọlọ́lọ́ má jẹ kí ló ń fẹ́ lọ ṣe ń bẹ̀ òun ò ní lọ òun ò ní yọjú sí kó lọ́ máa gbẹ́ ibi tó ń gbé yẹn. Ibi tó ń gbé yẹn ọ̀dọ̀ ẹ̀gbọ́n ti tiẹ̀ ọ̀dọ̀ ẹ̀gbọ́n tó jọkùnrin tó náà níyàwó nílé tí ò lè lé padà sí ọ̀dọ̀ ọkọ ẹ̀ tó jábúrò ẹ̀ ibẹ̀ ló máa lọ ń dé sí. mo bá ní ó yá Ìbàdàn yá réréréré awọ ibì kan ìrántí orúkọ bẹ̀ yẹn mọ́ bíríìjì kékeré wà ń bẹ báyìí bá ṣe ń kọjá bíríìjì yẹn báyìí ó kàn ní yé lórí stẹ́rìn ni ó dẹ̀ wọ́ gbọ́lọ̀ ojo kílódé títí lẹ́ẹ̀kan náà mọ́tò yẹn dúró gbà mo bá ṣàṣì open roof mọ́tò mo dúró sí orí seat
mo wá náwó àṣà mọ́tò tó ń bọ̀ lẹ́yìn ti rí wa pé mọ́tò kan ti wọgbó àwọn náà ti ń park wọ́n ṣàṣàrè sí wa wọ́n gbé wa mo ní ẹ bá mi gbé driver mi ẹ jọ̀ọ́ driver mi ló gbórílé steering yìí kí ló dé labadẹ gbé jáde ó sì ní díẹ̀díẹ̀ mo ní hospital dà wọ́n ṣáà ní ká máa lọ sí hospital nínú Ondo àwọn èèyàn ṣáà help mi. ẹ ti rìn jìnnà rárá. àti rìn jìnnà rárá bàtà dẹ̀ gbé wọlé gbérégbérégbéré wìdí òpè bóyá nǹkan báyìí ló ṣe wọ́n máa wá sọ fún wa o wọ́n bá dẹ̀ ní èmi àtàwọn wo la wá mo ní driver mi ni bàbá kan tiẹ̀ wà ń bẹ̀ tó tẹ̀lé wa torí mọ́tò ẹ̀ náà ló fi gbé wa ìyẹn lòun lọ sí Ifẹ̀ ní ọdún náà lọ́hùn àwa rèé wọ́n bá pe máa yẹn sẹ́gbẹ̀ẹ́ mo ní driver mi ni bọ̀dá yìí kàn help wa ni wọ́n ní ẹ ní sùúrù madam mo ṣàrìsí bọ̀dá yìí ni mo ti sọ́sọ́ kan pé nǹkan ti ṣe mí wàhálà ti dé kí ni mo fẹ́ ṣe mo ti sáré ro 2+2 pé tèmi bá mi tẹ̀ tí ìrókù sí ná later no ask charge sọ fún mi pé ó ti dákẹ́ o gbogbo nǹkan bá lára ẹ̀ fóònù ẹ̀ kọ̀ọ̀kan tán kó lé mi lọ́wọ́ ṣe mọ̀ pé first call tó máa wọlé báyìí tí mo ṣe hello ṣé ẹ ti ń lọ Ìbàdàn ẹ̀yin náà tó bá jẹ́ pé ẹ̀yin ni wọ́n sọ orú ẹ̀ sí kí lẹ máa sọ ìsídàkú ti pé lédi yẹn òun lọ síbẹ̀ torí kì í ṣàjẹ́ tó fi máa mọ̀ pé ó wà nínú Ondo mo bá ní àti lọ sí Ìbàdàn o ọ̀gá ẹ̀ ló ń sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ó wá síbi yìí nísìnyí ó dẹ̀ lè wá ṣiṣẹ́ ń bí mo ní ó dà wà ní hospital bàbá ẹ̀ máa bọ̀ o ó dàbí pé ó rẹ̀ díẹ̀ wá bá a yọjú sí kó pé ẹ̀gbọ́n ẹ̀ náà dání o àmọ́ mi kí ló dé ṣàbà mi pè wọ́n dání wọ́n máa ṣe dé nìyẹn àbáṣà tún fọ́ fún wọn pé bàbá ẹ̀ ti ṣẹlẹ̀ o èmi ti ń tòótọ́ lẹ́gbọ́n yẹn bá wọ ọmọ mi lọ́wọ́ báwo ní tíátà ṣe ń ṣe nìyẹn ó ti lu àbúrò mi ẹgbà míì ó ti ṣe wọ́n ti pa jẹ́ wọ́n fẹ́ fi lókìkí ọ̀rọ̀ ṣeré mi tí orí mi ń ṣe gbangba tẹ́lẹ̀ tí mo súnmọ́ tí mo gbé ìgbàjú fún mi tiẹ̀ mọ bó ṣe ń ṣe mímọ́ mo ní sórí ibi tájọ bá dé àjọ sọ gbogbo ayé ló máa mọ orú èèyàn tó jẹ́ àwọn èèyàn tó ṣáwà ń bẹ ní kí n má bàa pariwo àwọn náà dẹnu bo wọn sọ̀rọ̀ sí kíákíá mo sáré ń pe àwọn tí mo mọ̀ lákùrẹ́ torí mo ti ṣiṣẹ́ rí lákùrẹ́ àwọn ọ̀rẹ́ mi báyìí ṣe mí o Ondo ni mo wà wọn ti sáré dé ṣé mi tí mo ní mò ń sá lọ Ìbàdàn tí mo fẹ́ lọ rest mo lò 7 days gbáko lóńdó torí mo make sure pé wọ́n sin bọ̀bọ̀ yìí àyà fẹ́ ra casket afẹ́ ra aṣọ afẹ́ mọ̀ ẹ̀gbọ́n yẹn sọ fún mi pé òun ò ní ṣìṣì bó ṣe ń sọ ọjọ́ náà ni òkú dírẹ́fà mi èmi ni mo sin o nígbà tán sin tán ṣe gbogbo ẹ̀ tán níyàwó ẹ̀ ṣe wá bá mi nìyẹn ẹjọ́ mà báwo ló ń ṣe máa gba sálárì ẹ̀ lọ mo ní sálárì ẹ̀ wo mo ní sálárì ti last month mo ti san eléyìí kí ni ìjọ́ wo ló ṣẹlẹ̀ on the 10th ló ṣẹlẹ̀ mo dẹ̀ ti lò 7 days bí ó ti lọ bí 17 èmi ò mind máa fún ẹ lówó half ti month lẹ́sẹ̀kẹsẹ̀ mo ní ṣé cash ló fẹ́ àbí kí n send ó ní cash mo dẹ̀ ní kọ́ mo tó wà lẹ́gbẹ̀ẹ́ mi lọ bá mi gbowó wá mo dẹ̀ tójú gbogbo èèyàn kó lé lọ́wọ́ ẹ̀gbọ́n yẹn wá ní àwọn sì máa lọ court mo lọ́lọ́run á sìn court tó o bá ti lẹ́jọ́ pàdé mi ń court mi ní sọ jù bẹ́ẹ̀ lọ àwọn èèyàn tó jẹ́ àwọn family torí wọn pé àti ìyàwó ẹ̀gbọ́n yẹn tó rí ẹ̀ pé wọ́n dúpẹ́ lọ́wọ́ mi ni pé mo ṣe kò ṣe nǹkan kan bí mo ṣàṣe kúrò ń bẹ ni mo dẹ̀ ń rí tí kọ́ọ̀tẹ̀ náà látọdún yẹn mi ò gbọ́ nǹkan kan ṣùgbọ́n sí ìyàlẹ́nu mi bíi like 6 months after tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ níyàwó ẹ̀gbọ́n yẹn wá pè mí pé kí n gbà àwọn ò fẹ́ sọ̀rọ̀ síta tẹ́lẹ̀ ẹni wíwá tó ń wá bí yẹn wọ́n ń fẹ́ra wọn ni ó ti lóyún fọ́kọ òun báyìí o mo ní madam mi ò ń ṣe bí yín mi ò lè dá sí kankan ẹ má fi lọ mí mi ì dẹ̀ fẹ́ mọ anything mo yẹ bá yín sọ̀rọ̀ inú ilé ẹ̀gbọ́n yẹn ló wà tó ń bímọ síbẹ̀ báyìí Ọlọ́run ló yọ mí o. 10 is happening. Wọ́n fẹ́ bá mi wọ́ gidi. Bá yín wọ́ kí ni? It was an accident. Èmi ni mo pa. How? I don't know. So mọ́tò yẹn mo ṣáà ní mi ìfẹ́ rí mọ́. Àkúrẹ́ tán lọ bá mi páàkì ẹ̀sìn náà la ta mọ́lẹ̀ sí. Ìfà láti gbà yẹn mi ní mọ́tò lọ́wọ́ mọ́. Bẹ́ẹ̀ ni mi ní mọ́tò lọ́wọ́ mọ́. Mo máa ọ́dà ni. Ìjọ́ tí mi bá rí ọ́dà máa bọ́ sẹ́gbẹ̀ẹ́ títí máa wọ mọ́tò. Láti gbà yẹn. Kò sí mọ́tò lọ́wọ́ mi torí ìbẹ̀rù pé driver kú mi ì rírú ẹ̀ rí níjọ́ tèmi gan ti ń drive láyé mi ìlà accident rí jẹ́jẹ́ ni máa ń wara mi kò síbi tí mi lè wara mi lọ bó ṣe ń wò mí mo lè drive ara mi d'Abuja mò ń d'Abuja lémi nìkan ni máa wà ní mọ́tò àwọn ọ̀gá wọn máa ń bú mi ní pé kí ló ń ṣe é wọ́n máa ń mọ̀pò ò ní mú ìwọ̀n kan dání tí táyà bá mo ní Ọlọ́run dẹ̀ máa ń bá mi ṣe mi ò kì í ní flat tire máa ń lo jẹ́jẹ́ mi ẹ̀kọ́ ṣoṣo ti máa gba driver náà ni kọ́ ló máa fi ṣe ṣọ́. Àmín.
Ọlọ́run á túbọ̀ máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa Àmín lágbára o, Ọlọ́run. àmín o. Àwọn ṣáà ti ń bímọ lọ báyìí Wọ́n ti nsìn. ń bímọ lọ níbi tó fẹ́ dúró sí. Ọlọ́run á wò wọ́n pọ̀. Àmín o. Mo mọ story marriage yín díẹ̀ kí n tó béèrè ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Alhaji tẹ́ dárúkọ lẹ́ẹ̀kan yẹn. Story marriage yín gangan mo mọ̀ pé ẹ fi bẹ́ẹ̀ pẹ́ kí ló ṣẹlẹ̀ ní time yẹn. Ẹ mọ̀ pé ó yàtọ̀ sí time ìsìn. Ìsìn làwọn èèyàn máa ń sọ pé àgbéyàwó ò pẹ́ mọ́, ó máa ń dàrú, ó máa ń ṣe gbá, ó máa ń ṣá. But ní time tí tó sì ti pẹ́ díẹ̀ tí marriage yẹn ò dẹ̀ fi last rárá, kí ló ṣẹlẹ̀? Ẹ ṣé. Yes ma. Mo marry ní October 22, 1988. 1988. Yes. Gbogbo ìgbà yẹn náà mo ti máa ń ṣe tíátà díẹ̀díẹ̀ náà. Okay, so ẹ tí máa ṣe fully ní Mi ti gbogbo máa time. ṣe fully. Mo Okay. ti ń lọ díẹ̀díẹ̀. Yeah. Tí ẹni tí mo fẹ́ náà dẹ̀ mọ̀, tí Okay. ò dẹ̀ bínú. Okay. But iṣẹ́ tóun ń ṣe, ó máa lọ 2 weeks. A dé for 2 weeks ni. Okay. But nínú ìgbéyàwó wa, a tètè lóyún débi tá a máa bímọ. Ọ̀dọ̀ mo foyún ṣe wedding. Oh. Weeks after tí a ṣe wedding, oyún yẹn wálẹ̀. So láti ìgbà yẹn láti wá kó sí káàkiri test níbí test lọ́hùn. Ó wá dé stage kan wọ́n wá ní ó ní nǹkan kan tó máa ṣe fún mi, pọ́n máa open mi. Wípé tí wọ́n bá ti lè open mi ńkọ́ tó bá dé tó bá súnmọ́ mi, màá tètè lóyún. Mo bá béèrè lọ́wọ́ ẹ̀, ṣé bí 2 weeks normal 2 weeks ẹ̀ ń lò ó ní ẹ̀. Ó ṣàṣe lọ ní month yẹn ní ilẹ̀. Wọ́n bá open mi. Ó kù díẹ̀ wọ́n open mi. Kò dé until after 3 months. Kí ló ṣe wọ́n? Kí ló ṣẹlẹ̀? Mi mọ̀ ohun tó ṣe. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé kò tíì sí fóònù báyìí báyìí. So mo lọ sọ́fíìsì wọn lÉkòó láti Ìbàdàn mo wá sí Èkó. Wọ́n bá mi rédíò fóònù. Ó dẹ̀ nìkan sọ fún mi kí n má worry. Òun máa dé for 3 months. Kò dé. Wọ́n dẹ̀ mọ̀. Ó mọ̀. Mo sọ fún pé máa open, ó ní no problem. So ìgbà tó máa dé ẹjọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣé mi ní bínú? Mo wá bínú. Ló bá ní kí lèmi bínú sí? Ìgbà tí mo mọ̀ pé mi lè ní sùúrù, ó yẹ kí n ti kẹ́rù mi kí n kúrò nílé kóhun tó dé náà. Ṣé ti dandan ni? Eré ni mo pè. Mo bá lọ sọ́dọ̀ mọ́ mi. Ọmọ yín sọ báyìí sí mi. Mọ́ mi ní ṣe bó ṣiṣẹ́ owó lọ ni. Owó ló wá lọ. Bàbá bẹ́ẹ̀ jẹ́ èèyàn tó dáa. Kọ́lọ́run fọ̀run kẹ́wọn. Bàbá yẹn ní ṣé gbólóhùn tí màmá ẹ̀ sọ jáde ẹ̀ ṣó dáa. Ká lọ́mọ ẹ obìnrin ló wá fẹjọ́ ọkọ ẹ̀ sùn kó ṣe bẹ́ẹ̀. Ṣé n tó máa sọ nìyẹn? Tó dẹ̀ mọ bí wọ́n ṣe wà. Gbogbo ìgbà tí mò ń sọ ya ti ń pé 5 years ní marriage. Ní time yẹn. Bàbá bá bẹ̀ mí pé kí n má bínú. Mo bá délé mi sọ̀rọ̀. Ló bá di tá bá ti fẹ́ sùn ó máa mú pílò á fi demarcate orí bẹ́ẹ̀dì fún àwọn tó ń wá ọmọ máa demarcate so that kẹ́gbẹ́ wa má bàa kọ́ra. Mo dá pé lóru ọjọ́ kan ó ní òsín kankan mo dẹ̀ ń wò wọ́n. Ṣé ọmọ tó bá pẹ́ náà ó máa súyàn náà pé kí wá ní gbogbo eléyìí kí ni ìtumọ̀. Àwọn èèyàn wa máa ṣòfò fún mi àǹtí ẹ kúrò nílé yẹn o wọ́n plan láti pọ̀ táyín mọ́ nípa ọ̀tá mi. Mo ṣe wedding gidi ni mo ṣe court wedding mo ṣe church gbogbo ayé gbọ́ ọ̀run mọ́ mi ò kó mi ìsákólọ lé ọkọ. Ó mi leléyìí kò sẹ́ni tó lè lé mi ń bẹ̀ wọ́n ń dálé mo sún níran mi ò lọ́bi kankan. Ìgbà tó ti di stage pé èmi gan ti wá rí ọwọ́ tó ń gbé pé tí mi ń bá kúrò ó ní táwọn kìíní ń plan bí mo ṣe kó lọ ni wọ́n á lọ gba 3 bedroom apartment sí ibi tó jìnnà. Ṣùgbọ́n nígbà tí mo kó dénú ilé yẹn mo wọ ẹrù mi lẹ́lẹ́ mo bú sẹ́kún pé àfìgbà tó sọ mí di dálé mo sún ní kékeré ayé mi tí kì í ṣe pé mò ń kọ́kùnrin kiri first man tí mo fẹ́ láyé mi rí. Ṣé yẹn dùn mí kékeré nìyẹn. Nígbà tó máa pé 2 weeks after tí mo kó kúrò nílé ìyàwó mi kò wọlé pẹ̀lú oyún nú. 2 weeks after? Yes. Tribune ti ṣe interview fún mi sí tó wà ń bẹ̀. Mo ní what? Pẹ̀lú oyún nú. Bẹ́ẹ̀ ni. So that means pé gbogbo time tí wọ́n fi wá yẹn. Ó ti fún yàn lóyún. Wọ́n ń wò ní wò pé tó bá wù ẹ́ kó dúró bá dẹ̀ wẹ̀ kó máa lọ ni. Òun náà wá ń wùwà pé òun á frustrate ẹ̀ débi tó máa fúnra ẹ̀ kẹ́rù ẹ̀ ni. Èmi náà dẹ̀ mú kẹ́rù mi. Mo wò kẹ́ mo wọlé omi bọ́ mi ò mọtí tẹ́lẹ̀. Mo ṣe dẹni tó mọtí ńgbà yẹn ni. Bá ti mu tí yóò ibi tí mo mú sí nínú ilé mi náà ni màá sùn sí. Bó ti má ti lè tají lóru báyìí màá tún ranjú kalẹ̀ máa bẹ̀rẹ̀ kún. Títí tí mo wá pé sórí mi pé ṣá. Òpin ayé kọ́ leléyìí náà. Jẹ́ kí n máa sún síwájú. Kádàrá ti ẹnìyẹn kémi náà gbé ti tèmi. Mo ṣe rọra gbà fọlọ́ ni. Mo wá dìtà mí pé mi ní marry mọ́. But àwọn òbí wa ọmọ wọn ní gbà. Náà wá ní akíní. Mo gbọ́dọ̀ lọ fẹ́ ọkọ mi ni o. After all òun náà ti ní èèyàn tó ń bímọ nǹkan kan. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu mi ó bí obìnrin ẹ̀kíní èkejì wọ́n dàrú náà ni. Àwọn bíi 3 ni mo gbọ́ pọ́n ló bímọ fún. So òun náà ò ní settle down.
mo dẹ̀ ń ṣe tèmi lọ lẹ́yìn mo ṣáà rí one allergy ìfà mo máa ń sọ nígbà yẹn pé mo wish kò jẹ́ òun ni mo kọ́kọ́ pàdé láyé mi máa yí try fún mi ó dúró bí bàbá ó dúró bí ọkọ kò sí nǹkan tí ò bá mi ṣetán lórí pé máa bímọ sẹ́ IVF a ṣe twice kò work later a ṣàbẹ̀rẹ̀ sí ní gbìyànjú káàkiri ìgbà tó yọ̀ ń gan máa wá dúró mi wá mọ̀ èmi kàn ń ṣiṣẹ́ káàkiri location bí location lọ mo dẹ̀ tún drive bọ́ mo kàn rí pé tí ebi bá ń pa mí ara mi á máa gbọ́n máa sáré jẹun yẹn ara mi á balẹ̀ ó wá dé stage kan every evening máa rí drop of blood kí ni irú kí leléyìí mo ṣàròjù ìgbà tó wá di alẹ́ ọjọ́ yẹn mo ti location bọ̀ mo wá dúró ní junction lẹ́nu ibi tí màá ti ṣeré pa kí n tó wọlé torí mo mọ̀ pé tí n bá wọlé ṣe grandma ni màá bá ṣeré pa ni àbí mọ́mí kékeré mo ṣeré pa tán mo bá lọ sílé jẹ́ kí n lọ ìzára mi mo kàn ṣàrí pé nǹkan yẹn sọ̀kalẹ̀ sí mi níkùn gbì mi lè nà rora mọ́ bẹ́ẹ̀nsì ti wá pọ̀ jù mo wá ní káwọn ọmọ lọ sí mission house tó wà wájú lé mi kan lọ bá mi pé àǹtí wá so àǹtí yẹn test mo rò pé kò fẹ́ sọ̀rọ̀ ó wá ṣàfún mi ní pain relief wọn wá ní tó bá ti di àárọ̀ làwọn àǹtí ẹ máa lọ sí hospital mo ṣe torí aláàjì náà kì í dúró sílé wọn máa ń bí mo ṣe pé àbúrò wọn nìyẹn pé kọ́njọ kan wá gbé mi wọn gbé mi lọ hospital wọn ṣàṣe test bí ṣe test náà so wọ́n ṣe test pé mo lóyún inú mi ti ń dùn ọ́ gbà kí ló wá ṣẹlẹ̀ ní inú ikùn tó ń dùn yín tẹ́yẹ̀ ṣe wọ́n bá ní kàn ṣe scan ibi scan náà ṣáà ti mọ̀ pé ẹ̀yìn ilé ọmọ lóyún wà. ectopic pregnancy nìyẹn. ṣe ló dàbí pé kọ́run ṣí tàbí kílẹ̀ lánàá kó gbé mi mì bí mo ṣe ń ké ni dókítà mi bá mi ké because wọ́n mọ history mi wọ́n pé mo ní ọlọ́run mo sì règùn jọ́nà ṣùgbọ́n mo tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ pé Ọlọ́run dáríjì mo ní ọlọ́run irú orí ẹ̀dẹ́ wo ló ṣe fún mi lọ́dún kelo mo ti 40 nígbà yẹn. yóò mo ṣàké kékeré dókítà gbogbo wọn bẹ̀ ń pé kí n ajẹ́ ká tètè lọ ṣe kó gbọ́dọ̀ pẹ́ jù so kí n ṣáà má fọ̀rọ̀ gbọ́n ṣe operate mi nìyẹn and that was all láti gbà yẹn kò dúró mọ́ kò tẹ̀ wá dúró láàárọ̀ báyìí kí n tẹ̀ wá gbà mo tẹ̀ tó ti fílẹ̀ oyún rèé kò wá mọ́. ẹ ní oyún mi. kò sí so alájí ṣàtún ní insist pé ṣé bí méjì ló wà mẹ́ tí kan bá ṣe ìkejì á ṣe ibi tá a tún ti ń ṣe kìtàkìtà pé Ọlọ́run á ṣe bíyàwó ẹ̀ ṣe gbógun dìde nìyẹn. oh Alhaji was married. yeah married man. wọ́n lọ́kọ wọ́n níyàwó rádà. wọ́n níyàwó bó ti ìyàwó ẹ̀ náà sì ń bí. okay. láti bí 7 years tí mo ti ń fẹ́ ìyàwó ẹ̀ wá sílé rárá rí bọ̀ tó ti ń gbọ́ pé ó ń fẹ́ nìkan báyìí. ẹ̀yin náà dẹ̀ fẹ́ wọn. ṣé bí mo fẹ́ bímọ tèmi ni mi ní mo fẹ́ dálé onílé rú. okay. gẹ́gẹ́ bó ṣe advice mi pé nígbà tí ó ṣe pé mo ní mo fẹ́ dálé onílé rú ẹni tó iye tí wọ́n bá bí ló máa wọ yàrá ẹ̀. so mo wá wò pé another ogun tún lélẹ́yìí o tó jẹ́ pé tí a bá jọ wà báyìí tó bá máa pè é very early in the morning pé èèyàn ń pè é pé èpè burúkú ló máa gbé máa yẹn ṣe gbàtí ya mo wá gbé máa yẹn jókòó mo ní Aláàjì mo dúpẹ́ lọ́wọ́ yẹn ṣe ẹ kú àdúrótì àwọn ọmọ yẹn ò ní rí wàhálà wọn ní rúrù dààmú tèmi yìí o mo yan dá yín mi ì rẹ́dí láti dálé yín rú ṣé mo pé mo lórúkọ tó bá ti bẹ̀rẹ̀ sí ní wọ́ọ̀dì mi sìn èmi rè ṣe gbọ́ kí n ní scandal rí jẹ́jẹ́ lọ́mọ èkó ń lọ mi ò ń kọjá yìí mi wọ́n ní kí n má wọrí ó ń bínú mo ní bí mo ṣàṣọra yọ̀ǹda Aláàjì nìyẹn so láti gbà yẹn ètò wa ni wọn ní èmi àti wọn ti ní òkè bóyá ká adopt bí mọ́dà mi tún ṣe yarí nìyẹn pé tèmi bá gbé ọmọ kan wá tí mo ní mo adopt àwọn máa rọpa ni. mọ́mí. ibẹ̀ ni mo ti mọ̀ pé mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò tó dáa báyìí n bá ti adopt sí pẹ́ mo gbà. ṣé ẹ̀mí pé títí dìsìn ẹ̀ tí ní ọmọ. mo kàn jẹ́ ẹnìkan tí òun jẹ́ kí ìrònú ara ẹ̀ kó. mọ́mí ẹ̀ ní rònú. ẹ̀ ní rònú. ìyá mi ò gbọ́dọ̀ rò ó mo believe pé tí ẹ̀mí bá wà ìrètí ń bẹ mo dẹ̀ tún ní believe kan pé kò sẹ́ni tó kú tọ́jú òkú ẹ̀sẹ̀gbẹ́ títì tọ́ ní kí ló dé tọ́ nítorí kò bímọ oríṣiríṣi àwọn míì wà tó ṣe pé wọn ní nǹkan tó fẹ́ fi ẹ́ ṣe wọ́n kàn fẹ́ tú náà pín ẹ̀ kàn dẹ̀ kọjá lọ ni wọ́n á máa purọ́ fún ẹ tó bá fẹ́ mi wà á bímọ irọ́ náà ni so ó bẹ́tà kó rọra dúró kó má raró kó má yẹ̀yẹ́ rẹ̀ káàkiri Ọlọ́run má jẹ́ ká wáyé asán àmín Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wá dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa kì í ṣe pé mi ò rò ṣùgbọ́n mi ò ní jẹ́ kí ìrònú nǹkan tí mo mọ̀ wípé tọ́lọ́run bá lòun dé ó dé kó ti wá wé mi dáhùn débi tí màá lọ fi ìrònú para mi àwọn kan gbógun jẹ èmi ò lè ṣe o torí mo mọ̀ pé
Ọlọ́run ní ètò tó dáa fún mi. Wow. Tí mo bá ń rò ó, àwọn ìgbésẹ̀ tí mo ti gbé, àwọn ọmọ tí mo ti fọwọ́ mi tọ́, tí mo ní belief pé lọ́jọ́ ọ̀la àwọn ọmọ ni tí mò ń tọ́, ṣùgbọ́n nígbà tó tásìkò kan ṣe wọ́n ṣe kálukú gbọ́ ti ẹ̀yìn. Ṣé ọmọ àbúrò tí mo tọ́ àbí tí mo ṣe ìyàwó fún tó jíjọ wedding tí àbúrò sọ fún mi pé dáadáa o ẹ̀ lè jókòó ń bẹ̀ yẹn o, èèyàn bá nogún kó nọ́gbọ̀n, èmi ni mo bí nǹkan mi. Ó wá ní kí n máa rò ó, sórí iṣẹ́ tí mò ń ṣe yìí Ọlọ́run kan fi dá mi lọ́lá ni, so that mi ní ráyè rò, mi ò dẹ̀ ní rò. Yes, mo máa sọ báwọn èèyàn omíyalé ti gbèrò nù mí lọ, mi ní rò ó. Ọlọ́run nú àánú ẹ̀ ó ṣe ètò dá fún ayé mi. At this age, ṣé ọmọ ni mo fẹ́ ni mò ń wá kiri báyìí? The only thing tí mo kàn ń rò tí mo fẹ́ ṣe ni pé kíkọ́ ráwọ́ ọmọ kékeré tí ò ní kéré jù, tí màá lè máa mú léńdé káàkiri báyìí. Tèmi náà tá máa fi pé ìyá alágbájá kí n má kakùn pátápátá. Èmi kakùn. Torí mo ṣẹ̀ kúrò lákàtà ìyá mi ni 3 years ago ni mo decide pé gbogbo gbèsè tí mo fẹ́ gbé wọn jẹ́ kí n ṣe. Tó ẹ pé mo ti kúrò ńbẹ̀ ni màá ti adopt sí pé ṣọ́fẹ́ mú mi. Ṣùgbọ́n mo jẹ́ nìkan tó máa ń gbọ́ ọ̀rọ̀ àwọn òbí. Mi ì lè rò mọ́. Kí ni reason tí mom sí ò fi gba adoption? Àwọn ọmọ kan rí bí ọmọ yín? Wọ́n rí bí ọmọ mi, wọ́n dẹ̀ mọ̀ pọ́n fi ń kó bá mi ni, òun ló délẹ̀. Ẹ̀ṣẹ̀ wa ń sọ sí pé orí bẹ́ẹ̀ kíní kan, mi ì bá wọn jà, ṣùgbọ́n kán dúró níbi tán wá kémi náà wà níbi tí mo wà. Wọ́n ṣe bẹ́ẹ̀. Bíi kò lè yé ẹ. Màá kí wọn, tí n bá fẹ́ bá wọn sọ̀rọ̀, máa bá wọn sọ̀rọ̀, ẹ̀tọ́ wọn mò ń fún wọn. Ṣùgbọ́n pé ká tó jọ máa gbé mò ń fi nǹkan tí mo fẹ́ ṣe lọ wọn, kò sí yẹn mọ́. But mummy ṣe mọ̀ pé a lot of àgbàlagbà nígbà yẹn, even títí dìsìn, wọn accept adoption náà torí wọ́n rí differently. Wọ́n ṣe rí ni, kò ń ṣe pé torí pé wọn ò fẹ́ kẹ́ lọ́mọ. Orí bẹ́yẹn rárá. Ẹni bá ń wojú kọjá ìsinmi ta á ní òdìṣòro. Tí n bá débi tó ti ń ṣènáwó màá jó. Wọn mọ̀ pé mo fi ń gbé ìrònú kúrò lára ni. Orí mi kọ́ ló wú tó bẹ́yẹn, mo ń gbé ìrònú yẹn kúrò. Yes. Tó bá yẹ kí bá lówó tí mo fẹ́ ná ńbẹ̀ máa ná, wọ́n bá ṣe bí màá ṣe. Mi ì fẹ́ kán sọ pé wọn ò rí mi láàrin àwọn èèyàn gidi mọ́. Ó ti tó ohun tó yẹ kéèyàn jókòó sí inú ilé kó má tiẹ̀ bá wọn dá sí nǹkan kan mọ́, ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́. Mi ì bọ́ Ọlọ́run mi dá májẹ̀mú bẹ́ẹ̀. Ṣé a máa sọ pé mi ò gbìyànjú tó ni? Kọ́lọ́run tẹ̀ wá mélèé tó bọ́ sẹ́yìn lọ́mọ ẹ̀ kó fi dá mi lọ́lá dọjú alẹ́ mi. Ṣùgbọ́n ó yọ Ọlọ́run. Ó yọ Ọlọ́run. Ó yọ Ọlọ́run. Ṣáwọn siblings àpẹẹrẹ àwọn ní siblings tí bàbá kú tọ́tọ́ bá mi fa wàhálà lórí property ní ká sọ tó gbé mi lọ police station pé gbogbo property bàbá ọwọ́ mi ló wà. Bẹ́ẹ̀ kẹ́ wọn wá síbi bẹ́rẹ̀ bàbá, èmi nìkan ni mo dá ṣe bẹ́rẹ̀. Mo dẹ̀ ní kọ́ máa bọ̀ wọ́n wá. Ṣé wọ́n sí Nàìjíríà? Wọ́n sí nílé. Ìlú èbó làwọn náà wà lójú ara wọn. Èmi ò mọ̀ pé ní bá wà labroad iṣẹ́ ọwọ́ wọn tó wọn jẹ, wọ́n kàn máa ń tanra wọn jẹ, wọ́n máa ranjú mọ́ property. Gbogbo properties yẹn pátá ni mo ti kó fún àbúrò bàbá torí kò sí nǹkan tí mo fẹ́ fi ṣe. Bọ̀ mo ní káwọn ẹnìkan kó máa mójútó ibi tá a fi ṣe hostel nínú Ifẹ̀. Ìyẹn ló ń gbowó, máa gbowó, kó tó bá bàjẹ́ máa túnṣe. Torí mo mọ̀ pé àwọn tó kọ̀ tí ò wá sí bàbá wọn, wọ́n sì ń bọ̀ o. Má jẹ́ kí n káwọ́ pẹ̀yìn kí n máa sọ̀rọ̀ o. Ìyẹn ń gbowó dẹ̀ náwó jẹ́ ń tiẹ̀. Nígbà wá gbọ́rọ̀ dé police station náà bá ní àwọn máa bára àwọn lórúkọ jẹ́, ẹ̀yin lẹ lórúkọ, mo ní tọ́lọ́run bá fún yín ṣe. Nígbà tá a dẹ̀ máa sọ̀rọ̀ níbi tó yẹ ká ti sọ̀rọ̀, gbogbo wọn rí i pé àwọn gan náà jẹ̀bi. 3 years after tá a ṣe burial náà ṣe yọjú. Ogún iná ranjú mọ́ fà á. Ìgbà tí mọ́mì wọn wà láyé náà ogún iná tó máa gbé dáàdì lọ tì mọ́lé tó máa ní gba ogún. Mélòó ló fẹ́ sọ láwọn ìrírí téèyàn ti rí sẹ́yìn. Nígbà tó Ọlọ́run dẹ̀ nìkan rí ogún ọ̀hún gbà, ẹ bá mi bí wọ́n gbogbo ẹ̀ náà ti tà tán. Ojú ti wálẹ̀. Bàbá máa ń sọ kíní kan gbà tán wà láyé pé nǹkan mẹ́ta kan ni kó má báyàn jàdù. Má báyàn jàdù properties. Má báyàn jàdù owó tówó bá wà láàrin wa tèèyàn.
yọ̀ǹda ẹ̀ fún. Ọkùnrin kan lẹ́wà jọ ń jàdù, yọ̀ǹda ẹ̀ fún. Òun ló ṣe ti okùnfà tàlájì tí mo fi ní kó máa lọ. Mi ò fẹ́ tó máa wọ́ọ̀dì mi tó máa wọ́ torí mi máa wọ́ọ̀gùn òwúrọ̀ kiri. How long ago lẹ́yìn àti Alhaji ti wá fira yín sílẹ̀? A ti máa lọ bí 15 years. A ti máa lọ bí 15 years báyìí. Wọ́n ti máa pe Alhaji ń sìn pé Alhaji mẹ́wàá mo ń sùn máa ní ẹ̀yin lè ṣe competition oorun ẹ lè sùn láyé bí. A máa ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ̀kan bọ̀ kò sí pé fífẹ́ dé ń bẹ̀ mọ́. Kò sí yẹn mọ́. Yorùbá ti sọ wípé òrìṣà jẹ́ ń pé méjì obìnrin ò sí. Eléyìí burú ní nǹkan rú ẹ̀rí. No. Torí ẹ̀ mo ṣe jókòó mi jẹ́jẹ́. Kò sẹ́ni tó máa ṣe mú mi. Kò sẹ́ni tó máa ṣe. Wọ́n máa fi lọ̀ mí èmi náà lè má gbà. Ìjà tó ní kálukú kan máa jà ọ̀tọ̀ọ̀tọ̀ ní bá ṣe máa jà ọ̀tọ̀ọ̀tọ̀. So ìgbà míì náà táwa náà bá kọ́kọ́ fi abẹ́rẹ́ yẹn tá bá fi gúnra wa téèyàn bá mọ bó ṣe ń rí ó máa mọ̀ kó tó fi lọ̀yàn náà. Bọ́ inú ọ̀rọ̀ yìí èyí tó dùn mí jù òun ni tàwọn àbúrò yín. Wọ́n tẹ̀ ní mi ò ń ṣọmọ bàbá. Yes ọ̀gá ọlọ́pàá yẹn ni kí ni surname ti yín. Ṣé rí ìtọ̀rọ̀ Alhaji yẹn ò tiẹ̀ dùn mí because Alhaji ò ṣẹ̀ mí rárá. Ìyàwó ní wàhálà yẹn ni mi ò lè rí báwí ó ń jà fún nǹkan ẹ̀ ni. Bẹ́ẹ̀ni. Gbogbo yẹn ò wá dùn mí tó bí àwọn tèmi tọ́ tí mo fi gbogbo ara sweat mi láti lẹ̀ tí màá máa rò ń gbà mí pé tọ́lọ́run ò bá tiẹ̀ yọ̀ǹda ọmọ fún mi àwọn tó wà nílẹ̀ ti tó mi. Tọkàn mi máa ń balẹ̀ tí màá fi gbogbo ìrònú yẹn sórí àwọn yẹn. Nígbà tí mo fẹ́ ṣe 68 mi ìyẹn ló dùn mí jù. Wọn ò fún mi ní pin. Ṣé tó bá jẹ́ wípé Ọlọ́run yọ̀ǹda ọmọ fún mi lásìkò tó yẹ kí n bí ṣáwọn ọmọ mi kọ́ ló máa organize party fún ìyá wọn pé yes ẹ jẹ́ ká celebrate ìyàwó at 60. Pin wọn ò fún mi. Wọn ò fún yín àbí wọn ṣe party? Wọn ò ṣe anything. Wọ́n bẹ́ẹ̀ tí n bá ní wọn fún yàn ní pin ṣé ó yọ party? Bẹ́ẹ̀ ni fúnra ara mi ni mo mówó lọ́wọ́ ara mi torí mi ti ẹ̀ ń fáriwo ẹjọ́ ìdùnnú wo ló wà lórí ẹlẹ́wọ̀n tó dá party sílẹ̀ tó ní kí eléré ńlá wá ṣeré fóun. Ṣé kò mọ ni mò ń ṣe ni tí màá lọ fi gba hall tí màá ní mò ń ṣe party. Birthday mi kù ọ̀la èyí tó jẹ́ àgbánú wọn mo ní kó list nǹkan báyìí ẹ bá mi ṣe oúnjẹ ẹ ṣe ní tí kèwé ẹ fi drink kan sí ẹ fomi kan sínú lálọ́ ẹ bá mi ya káàkiri ládùúgbò mo dẹ̀ kúrò nílé. Ẹ kúrò nílé? Mo kúrò nílé mo lọ sí nearby hotel. Hotel tí mo wà náà kì í ṣe pé mo lọ ṣe fàájì ìyá mi mo lọ dá sunkún ara mi ni. Mọ́mì. Ó mọ̀ pé àwọn ẹkún kan wà tó o gbọ́dọ̀ sùn lójú aráyé mo lọ dá sun ẹkún tó bá jẹ́ pé wọ́n plan fún mi pé wọ́n fẹ́ ṣe kankan máa mọ̀. Oúnjẹ tí mo fún wọn lówó ẹ̀yẹn náà bá mi pín kiri àdúgbò and that was all. Ṣé mi ò mọ bí àwọn tó lọ́mọ báwọn ọmọ wọn ṣe máa ń celebrate wọn ní mi ò rẹ́ni celebrate mi àwọn dẹ̀ ń gbé tiwọn dé mò ń ṣe. Nígbà tí yẹn fẹ́ ṣe wedding màmá tó fi ìdí ẹ̀ bí ó lóun ò ní owó ó ní òun ò ní ṣúkù. Mo ní má wọ̀rì lọ mú list wa torí mo tún hard mọ́ tọ́ mú wá mo ní mo ń travel lọ South Africa gbà yẹn mo máa ń kó attachment lọ mo ní torí kí n tó dé ó ṣeé ṣe kó má sí owó mi ní fẹ́ wàhálà o 3 days ló máa kù tí ẹ máa ṣe wedding tí máa fi dé o àdẹ̀ṣe gbogbo ẹ̀. Ṣé irú ọmọ yẹn bí gbogbo àwọn yòókù ò ṣe ṣé kò yẹ kí irú ọmọ yẹn ṣe nǹkan kan fún mi. Ìjọ marriage ọ̀hún ní ìyá ẹ̀ tún pé di burúkú yẹn fẹ́ mi pé èèyàn bá nogún kó nọ́gbọ̀n òun ló ń bí nǹkan ẹ wá ní kí n ronú kí ló tún kù. Mọ́mì ó kù. Ó yọ lọ. Ó yọ lọ. Ó yọ lọ. So láti àti ìgbà Alhaji yẹn lẹ ti try nǹkan kan mọ́? Mi ò try anything. Mi ti ẹ̀ fẹ́ ní ọkùnrin kankan ní sàkání mi mọ́. I don't want to. Solo ni mo wà. Mọ́mì ṣe bá rí yàn tó dáa nísìn even if it's just for companionship. Bóyá ló mọ̀ pé let me say 80% ọkùnrin tó wà ní ìlú
wọ́n á kàn wò pé opportunity pé mo ti fẹ́ jẹ bèbí ìtìpẹ́ nọ́mbà wa. By the time tó ń fẹnu sọ tó ń fẹ́ sọ báyìí wọ́n á lọ ní mélòó ni mo fẹ́ máa kà. Dáhùn wọ́n á dẹ̀ máa sọ kiri fáwọn èèyàn pé she is my wife, wọ́n á fẹnu fẹ́rọ́ títí tá a fi bàyí jẹ́. Kò jọ mi ò trust anybody lórí ọkùnrin mọ́. Mo ti dúró jẹ́ mi báyìí. Mo ti dúró jẹ́. In the course of pé ẹ̀ ń wá ọmọ because mo mọ̀ pé kẹ́ tó dé báyìí kó tó di pé give up on it ẹ ti máa ṣe a lot. Ṣé rántí àwọn 1 or 2 experiences tẹ́ fẹ́ share pẹ̀lú àwọn èèyàn táwa náà fi lè advice àwọn èèyàn? Ara ẹ̀ náà ni mo ti ń sọ yìí for someone tó ń wá ọmọ kó jẹ́ kó rí òun pé kó ní èrò ọ̀nà méjì. Okay. Tó bá jẹ́ pé òun àtọkọ náà tẹ̀ tó ṣì wà ó ń dà. Tó bá jẹ́ pé òun nìkan tó kàn jẹ́ boyfriend ni kó má fi irọ́ gba nàpẹ́ǹdì ẹ̀. Èmi á máa sọ fún ẹ pé kò sóbìnrin tó ń súnmọ́ láyé òun tí ò lóyún. Irọ́ ló bá dé. Tó bá mọ̀ pé o kàn láìkì o fẹ́ date ara yín is another thing. Bọ̀kọ́ á máa fi ọ̀rọ̀ ọlọ́mọdé ẹ̀ ń ta ẹ̀ wọ́n máa tanra wọn. Wọ́n ṣàmọ̀ Ọlọ́run wọ́n máa pe Ọlọ́run. Ṣé ẹ̀rọ Ọlọ́run wà yìí kì í ṣe pé ó máa ń ṣe bí o. Ó ń ṣe bí ó ti mọ ètò àti ìlànà oníkálukú. Bí ẹnìkan tó wọ́ mi ṣoṣo ó ní bóyá tó bá bímọ ń gbà yẹn gan-an ó lóde ẹ̀ lè ti lọ. Ó ní kí láǹfààní ọmọ tó wá bí sílẹ̀ tó ò dúró tọ̀. Àbí kẹ́yìn gangan ò bá tí ọmọ yẹn gangan ò bá sí ń sìn nǹkan. Torí irú tó ṣẹlẹ̀ sí mi yẹn èmi Ọlọ́run fẹ́ràn mi torí wọ́n ní bó ṣe gbì yẹn pé ó ti bù. Ṣe ló yẹ kí n máa dákú ṣeré mi ò dẹ̀ dákú tó fi gbé mi dé hospital bó tó bá já sí gallop báyìí á dà pé orí mi ni ó ti ń dún. So ní tèmi fún ẹni tó ń wojú Olúwa Ọlọ́run nìkan ló tó farati. Mo fẹ́ lè máa notice àwọn tó ń wojú Olúwa tọkùnrin bá ń fẹ́ wọn tọ́n bá ti rí i pé wọ́n wọlé sí lára àgà tó bá di pé ó ní change lọ́wọ́ tọ́n bá ti jẹ́ dé egungun tọ́n rí i pé kò fẹ́ sí change mọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n á dájà alẹ̀ wọ́n lọ ni lọ wádìí dáadáa ìgbà yẹn náà máa wọ skills oríṣiríṣi sí lẹ́sẹ̀. Ohun tó kàn dùn mí ni pé tó bá yẹ pé aláàjì oníyàwó lé mi ní rí regret bí ò tiẹ̀ wá sí rárá àti adopt. Papọ̀. Ó jẹ́ bó ṣe jẹ́. Before this time rather mo mọ̀ pé kò kí n ṣe era bíi surrogacy àbí nǹkan kan but ìgbà tẹ́ ní pé mọ́mì yìí gan ò gba adoption ṣé wọ́n bá gba surrogacy ṣá. Àti ẹ̀wá rẹ ní tó máa introduce ẹ̀ gbà yẹn sí wa mi ì tiẹ̀ rí èèyàn sọ létí mi rí ká ní mo rí èèyàn ní Ọlọ́run má ṣe. Ìgbà kan wà ẹni store kan ṣe sí Liberty Stadium mọ̀ pé stadium mo ń try láti rántí orúkọ stadium yẹn ṣẹ̀ṣẹ̀ ràn ní sàn. Mi ì lè ràn náà mọ́ torí ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ ibẹ̀ yẹn mo dúró síbẹ̀ for like 6 months mi lọ sí location kankan pé kí n lè fi monitor kí n wo ọwọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ later mo ti rí díẹ̀ ó wá di pé wọ́n ti wá pè mí mọ́ síṣẹ́ mọ́ wọ́n ní ó ti ní ṣọ́ọ̀bù kò ráyè o mo ní ẹ má ṣe yẹn ẹ má bàá yé mi jẹ mo fọ́ Ọlọ́run bẹ̀ yín kí lẹ fẹ́ kí n máa jẹ so mo tún ṣe ń lọ sí location díẹ̀díẹ̀ nìyẹn tí n bá ti wá lọ tí n bá ní mo ní ẹja 50 hardly náà máa fi rí owó 15 fún mi kí ló dé wọn ló ti kú. That was the day mo dé láti location because kò sí iná nínú stadium gbogbo gbà yẹn but gbogbo drinks tèmi máa ń tutù ni àṣẹ mo sọ fún ẹ pé Ìjẹ̀bú ló mọ owó ṣe jù olówó ló lówó mo lè fi èlò náà ta block mẹ́rin mo lè fi bí 2000 store gbogbo drinks mi ó máa tutù látàárọ̀ dalẹ́ because àwọn tó wá ń ṣe practice nǹkan ọkàn nínú ibẹ̀ wọ́n fẹ́ nǹkan tó tutù ẹ̀yìn á wá lọ kó drinks yín sínú omi so gbogbo ọ̀dọ̀ mi náà máa ń wá tó bá máa wí wọ́n á lóyún mò ń ṣoògùn màá ní ẹ̀rì sọ àdàkẹ́ náà lọ ṣoògùn èmi ò ràn yín so wá jíjọ yẹn mo wá dé wọn mọ̀ pé mo ti dé sí Ìbàdàn àárọ̀ àsàtìgbà tó máa ice drink mo ti dé sí shop mo kàn ṣí freezer because freezer yẹn tóbi gan mo ṣí sókè mo bọ́ síta ẹ̀mí yẹn ní kí ni kọ́kọ́ gbogbo ọjà yẹn jáde
wọ́n ní mọ́mì àṣẹ tó ní drink kéde kan ṣe bẹ́ẹ̀ mi ni mo ní owó ẹ ṣí sí mi lọ́rùn ó ṣàmà ní iye block tá a rà màá pé bọ́ọ̀ì tó ń supply wàá gbé blocks wá sí wọ́n bá bẹ̀rẹ̀ lọ́ba my dear sister half freezer yẹn empty bottle náà tó sí sálẹ̀ wọ́n wá to drinks òkè mo ní ó yá ẹ ṣí store gbogbo ohun tó wà lẹ́yìn nínú store empty bottles ni wọ́n ti ta ọjà mi mo kọ́kọ́ jókòó orí mi lágbo gbàgbàgbàgbà a ní police station sínú ohun ibẹ̀ mo bá ní kọ́ wá rẹ̀ àtà ló wà ní ìjà ọ̀yà ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ẹ máa kó wọn lọ nígbà táwọn òbí wọn máa dé tán máa bẹ̀bẹ̀ gbólóhùn tán sọ ló bí mi nínú mọ́mí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa ẹ pọ̀ jù yẹn lọ. ẹ pọ̀ jù yẹn lọ. that is to say kí náà jí tí mò ń ṣàkọ ọjà bíi ọjà 200 plus lọ́jọ́ náà lọ. nígbà yẹn. mo ní mo pọ̀ jù yẹn lọ mo ti wá rí i pé ọwọ́ yín lọmọ yín ti kọ àrùn gún ìwà olè lẹ́wù wọ́n ṣàṣọ lọ́wọ́ sọ́bọ̀ mo dà wọ́n lẹ̀ náà ni o ṣé mi nìkan mo fẹ́ máa dá gbẹ́yẹ crate ni tí màá máa dá tó so mo ṣe kọ́ ti bẹ̀yẹn pa nìyẹn later ni mo wá rẹ́ nìkan tó ó lóun fẹ́ máa ṣe mo wá lizẹ̀ because nǹkan tó wà ní store ní ego ni mo fẹ́ sọ ní àbí gbogbo tí mo kó sínú bẹ́ẹ̀ chillers everything so mo wá lizẹ̀ for now mi ìníṣẹ́ mi ju iṣẹ́ tíátà lọ tíátà náà dẹ̀ ni kò wá flow bíi ti tẹ́lẹ̀ mọ́ ọlọ́run má jẹ́ kí ibi alẹ́ pààyàn ṣe orí mi báyìí. mọ́mí lẹ́ẹ̀kan yẹn ẹ sọ ẹ ti mention ẹ bọ̀ máa béèrè lọ́wọ́ yín emphatically lórí ọ̀rọ̀ lọ́mọdé kí lẹ fẹ́ gangan báyìí. nǹkan tí mo fẹ́ ṣe ń sìn ni pé tí mo bá rí ọmọ tí ò ń ṣe bébì tó ti dàgbà tó ń rìn bí mo bá ń lọ ibì kan tájú máa lọ tí máa fi sí skul tí màá mọ̀ pé mi ni mo ní eléyìí gbogbo nǹkan tí mo bá máa ṣe lórí ẹ̀ máa ṣe mo dẹ̀ mọ̀ pé ọlọ́run á dẹ́mi mi sí tóun náà fi grow tá a fi dẹnu ara rẹ̀ agbára Ọlọ́run. Yes ọ̀tọ̀ wọn mi sẹ́ni. Okay because obviously kò sẹ́nibọ̀dì tó fẹ́ sọ pé kẹ̀ máa ṣe wàhálà ọmọ nísìn baby over 60 and all so the best thing is adoption so ẹ ń ro bí ọmọ like we are from 6 years old àbí ṣé kò kéré jù 6 ò kéré jù 6 ò kéré jù 6 at least ẹ máa tọ́ tó máa gbórúkọ yín tó máa jẹ́ titi yín gangan ni. Okay, that will be one. Family, please let's do this. I remember someone called me, I think it was during Aunty Yinka, that our mom could help us with the adoption process and all. But for her, what we really wanted was more of surrogacy. So it depends on the age, depends on the situation. For some people, we'll just advise IVF, and some will advise surrogacy, while some will just advise adoption. Out of all these three, there is none that is not your child. As long as it's been legally adopted, you have the child, is yours. So please, if you're in that situation, you want a child of your own, it's been difficult, and you have the opportunity to adopt, please do it. It's your child. Nobody is coming to claim the child afterwards. All you need to do is just go through the right channel. Hear me again. Go through the right channel. In fact, someone called me just recently, like kò tí ju bí àbí week tàwa yìí náà lèèyàn kan pè mí pé wọ́n lọ́mọ kan wà níbí kan wọ́n ní wọ́n lọ́mọ kan pé ọ̀yàn kan bí ó wá bílẹ̀ ó lóun ò fẹ́ sẹ́ẹ̀ kán ló gbé lọ kán máa gbé lọ nǹkan kan bẹ́ẹ̀ wọ́n wá pè mí pé àwọn mọ̀ pé mo máa léèyàn tó nídẹ̀ẹ́ mo ní bẹ́ẹ̀ ni bọ̀ ẹ gbé gba right channel ná ẹ má worry èmi bí tí mo ṣe sọ yìí àwọn èèyàn tó máa pè mí fọ́mọ yẹn wà bọ́ mo ní èèyàn tó ń sọ pé òun ò fẹ́ ó ní pé òun máa pa tó lóun máa pa ó lóun ẹni tó lórí òní fìlà but lọ́la the same person will still come back to say that mo fẹ́ gba ọmọ yẹn wọ́n dẹ̀ ń sọ pé ó lóun máa pọ̀ ọmọ yẹn tó ń bá gbélé wọn gbélé sọ ọmọ yẹn wà ń bẹ wọn tí rèéyàn tọ́jú ẹ wọn tí rèéyàn gbà mo ti gbọ́ àwa máa réyàn tó máa gbà but before then go through the right channel. It's either you're taking the child to the police station or you are taking the child to an orphanage home. Ibi tí ìjọba mọ̀ nìyẹn. Èmi kọ́ ni máa gbọ́mọ lọ́wọ́ yín tó máa sọ pé èèyàn kan kidnap ọmọ later àbí tó ju ẹni tó bímọ máa wá là tó máa sọ pé so let's go through the right channel. Please, if you have the right source for us to get some mommy
to adopt a child legally that is going to become her. Lágbára Ọlọ́run tọ́lọ́run dẹ̀ máa fún wọn ní ẹ̀mí gígùn, àlàáfíà àti ọrọ̀ láti fi tọ́jú ọmọ náà tó máa dirú dìgbà lójú ẹ̀mí wọn. Lágbára Ọlọ́run torí mo mọ̀ pé bọ́lọ́run ṣe máa ṣe nìyẹn. Please help us. Send us a DM. Send us a WhatsApp chat. Let's talk about this. We need this as urgent as we could have it. Please. Then secondly, mommy, 2 things let's sọ sínsílẹ̀. Ẹni pé láti gba ọ̀rọ̀ accident yẹn, ẹ tí ní mọ́tò mi. Mi ní o, mo rí kó jọ kí n má ṣe pé. Àti kó jọ náà ni mọ́tò dẹ̀ ti wọ́n. Gan-an. Mọ́tò ti wọ́n. Mommy, ẹ deserve to be happy. Number one, for a long time, mi ò mọ̀ wípé ẹ lọ́mọ because number one, you don't look it. I usually say it. Mo mọ ẹ̀yin tí máa ń sọ pé máa ń sọ yẹn pé ẹ aláìníròònú ni bí mo máa ń sọ fún mi ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín náà tí bá rí lójú ẹlòmíì ó máa dàbí insult kò ṣe insult bá ṣe máa ń ṣe fúnra wa nìyẹn. Mo mọ̀ yín, mo máa ń sọ nípa yín, mo máa ń sọ nípa all well anywhere ni máa lọ comment sábẹ́ post ẹ̀ máa ní aláìníròònú ara Galatia. She's like that. Of course. Ọwọ́ ẹ máa ṣeré débi wípé ìwọ gan wàá feel bẹ́ẹ̀. And bí mo ṣe mọ̀ yín nìyẹn, mo máa ń sọ bẹ́ẹ̀ nípa àǹtí Ayọ̀ náà, àǹtí Ayọ̀ Adésànyà. Àǹtí Ayọ̀ Adésànyà just look, she's just friendly, she's just lively. Of course, wọ́n lọ mọ̀ wọn kò ṣe torí pé she does not play her age for anything. And I just respect her. I just love her so much because of that. And you. It took me time kí n tó mọ̀, but mi tẹ́ mọ̀ wípé ọjọ́ máa wá wà that you want to share this publicly and all. And then thirdly, you're talking about your business. Ṣóṣì wò yín kẹ́ padà àti pé kí lẹ fẹ́ ṣe gangan business wise, because mo mọ̀ pé of course ẹ̀ ń ṣe movie ó dẹ̀ múnú yín dùn, but kò dàbí mo understand. So kí ló wò yín gangan báyìí? Mi mọ̀ bẹ́ẹ̀ ṣe kí n rò rárá. Ìrònú èmi ò rò ṣó fẹ́ gbọ́ even ládùúgbò mi tí mò ń gbé màá ṣàwàdà máa ṣe gbogbo ẹ̀. Neighbor mi tá a jọ ń gbélé, mọ́mì ẹnì kankan wá kí mi, ta ló fẹ́ wá kí mi? Ọmọ mi ti dàgbà, ó ti graduate, kódà Canada ló wà. Ṣé mi ni màá jẹ́ kọ́ mọ bí bó ṣe ń lọ? Ìgbà yẹn náà máa pẹ́jọ́ mi ládùúgbò, ẹ jẹ́ mọ̀ pé ìyá yẹn ò bímọ, ẹ jẹ́ mọ̀ pé kinní kan náà máa ní mọ́mì ẹ̀ tún try ilé láago mélòó? Èmi ò ní rònú, ògóbó mi ò bímọ sítòsí, ẹni bá kalẹ̀ nu máa rò kọ́ máa wí bẹ́ẹ̀ káàkiri. Mo yẹ fẹ́ ni mo ti sọ yẹn. Ìgbà yẹn náà máa mọ àṣírí olúwẹ̀ náà máa gbóríṣiríṣi concussion wá pé kí n wá jẹ. Àìmọye concussion tí mo ti jẹ sẹ́yìn. Wàá jẹ́ mi báyìí odidi ọ̀sẹ̀ kan wàá máa lọ́nu mọ́lẹ̀. Wọ́n á sọ fún ẹ pé eléyìí ó máa ṣe báyìí ni o. Wàá ṣe mí wo ahọ́n ẹ báyìí tó bá fi oúnjẹ gidi sí ó máa kan ẹ́ bíi pé kò sí eyín bẹ̀ mọ́ ni. Àìmọye nǹkan téèyàn ti jẹ. So ó bẹ́tà kán má mú àṣírí mi débi tí wọ́n máa pìtì mi. Ẹ pẹ̀lẹ́ mọ́ mi kí ni yẹn máa ń dún yan gan. Bẹ́ẹ̀ni. Bó o bá sun ẹkún yẹn lójú wọn tán bá lọ tán èèyàn á bẹ̀rẹ̀ ẹkún. Ó dẹ̀ ti sọ fọ́lọ́run o pé mi ìfẹ́ sunkún mọ́, etí mo ti sun sẹ́yìn náà ti tó, ẹkún ayọ̀ ni mo fẹ́ kí n máa sun sí. Ó mọ̀ pé bí mo ṣe ń sọ àwọn ọ̀rọ̀ yẹn mo ti rò dé level tí mi ń tú síta tán torí kò sí time ló jẹ́ kó mi bọ́ lójú mi. Yes. Ẹ má worry mọ́mì, Ọlọ́run á dùn yín nínú kalẹ̀. Ẹ ní sunkún kíkan, ẹ ní sunkún bànújẹ́, ẹkún ayọ̀ ló máa ti ojú yín bọ̀. Omijé tó bá tójú yín bọ̀ báyìí, omijé ayọ̀ ni, àbí omijé set. Torí àwọn ò gbọdọ̀ sọ pé àní sunkún. So tí bá ti gbàdúrà yẹn mo máa la omijé méjì péré ni mo fẹ́, omijé ayọ̀ àti omijé set because wàá sún kò sí bó ṣe ní sún. It's part of what we do. Àmọ́ Ọlọ́run á dùn yín nínú. Ìdùnnú tí joy unspeakable, ìdùnnú tí ẹ̀dá èèyàn ò lè fún yàn, tí even àwọn ọmọ tẹ́ bí gan ò lè fún yín, Ọlọ́run máa ń fún yín, Ọlọ́run á fi tì yín fún yín lágbára Ọlọ́run. Ẹ jẹ́ kí n béèrè kí n tó jẹ́ kí n máa lọ. Mọ́mì, kí lẹ fẹ́ gangan, kí ló wù yín lọ́kàn láti sìn lọ? N tó wù mí lọ́kàn ni pé one, tí mo bá rí iná fowó kí n kọ́kọ́ tiẹ̀ tún ṣe iṣẹ́ kan jáde. Ẹ fẹ́ ṣe movie? Yes. Okay. Then two, mo ń wá bí mo ṣe máa ní shop tí máa ṣe bí boutique because mo ní ìdí ọjà tó máa ṣe é kà tí ò ní máa rà tí mi bá sí nílé. Boutique bóyá jewelries máa wà lẹ́gbẹ̀ẹ́ kan, aṣọ obìnrin, aṣọ ọkùnrin, bàtà, báàgì, irú bẹ́ẹ̀ yẹn ni mo gbà ládùúrà kẹ́ni bẹ́ẹ̀. Ọlọ́run máa ṣe, ó kéré nínú nǹkan tọ́lọ́run lè ṣe. Mo ní ìgbàgbọ́. Tọ́lọ́run bá fẹ́ change ìyà ọjẹ́ yàn àdúpẹ́, you are okay. Ẹ̀ẹ́dẹ̀ àwọ̀ ìyà ò sí lára yín. Tọ́lọ́run bá fẹ́ change story yàn, ìṣẹ́jú kan báyìí ni gbogbo ẹ̀dẹ̀ máa yàtọ̀. Àmọ́ mò ń gbà ládùúrà pé
orí program yìí tẹ wáyé ẹ máa mọ̀ sí dáadáa àmín Jésù. lágbára Ọlọ́run ti ṣe fáwọn ará wájú ìwọ Ọlọ́run ṣe tèmi náà délé o àti lágbára tàwọn Ọlọ́run tó kù náà Ọlọ́run ló máa ń ṣe. Bíbélì sọ wípé àwọn kan gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àwọn kan gbẹ́kẹ̀lé ẹṣin ṣùgbọ́n àwa gbẹ́kẹ̀lé Ọlọ́run àlàyé a gbẹ́kẹ̀lé Ọlọ́run ìgbàlà wa tí kò ní dójú tì wá láéláé kò dójú tì mí rí o kò dẹ̀ ní dójú tì mí láéláé kò ní dójú tì ẹ̀yin náà Ọlọ́run máa ṣe fún yín kalẹ̀. Kí n tó jẹ́ kẹ́ máa lọ mọ́mì kí ni àwọn ẹ̀kọ́ tí ìtàn ayé títí yín gangan ti kọ́ yín táwa gan lè ti ara yín kọ́ ẹ̀kọ́ mẹ́. ó pọ̀ ẹ jẹ́ n sọ díẹ̀. Yes ma. Ìkíní ni pé kéèyàn máa kíyèsára mi ní kẹ́ má gbọ́ràn sí òbí lẹ́nu o ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kọ́ ló máa gbà ló dẹ̀ máa mú ṣe. Ìwọ ló mọ bó ṣe fẹ́ kọjọ́ ọ̀la ẹ rí fúnra rẹ ni kò pètò àti ọjọ́ ọ̀la ẹ sílẹ̀. ẹ tún máa gbọ́ o kò sí a ò lè gbàdúrà kí irú ẹ̀ wá bọ̀ tí irú ẹ̀ bá ti ṣẹlẹ̀ tó bá fi di pé o ti marry o divorce o wá dẹni tó fẹ́ lọ máa gbé má bọ́dà láti lọ gbé lọ́ndà ìyá àbí bàbá kankan lọ gbalé sọ́tọ̀ torí ẹ̀gbin àtàbùkù. That was the time tí àwọn lẹ́yìn tèmi àti ọkọ mi tó fẹ́ mi ti part kí n tó pàdé Àlàjí rárá kí n tẹ̀ tó gbà yẹn o táwọn èèyàn wọlé wá wọ́n fẹ́ fẹ́ mi mọ́mí àti access wọn lẹ́nu ọ̀nà wọ́n á lé wọn dànù. Ṣé tí mo bá ń dágbé ṣó máa rí bẹ́ẹ̀ torí pé mo believe pé mi ò fẹ́ dágbé mi ò fẹ́ dágbé kí irú wá ògiri wá kó má ṣẹlẹ̀ níbo ló já sí wa. Tó bá dẹ̀ wà ń dágbé yẹn jẹ́ kó mọ̀ ẹ́ nínú ilé ẹ̀ àti agbègbè ẹ̀ ipò kìí ṣonírànú. Tó bá tẹ̀ fẹ́ rí ọkùnrin pọ̀ sókè rajà má dúró pé kọkùnrin máa ká ẹ mọ́lé o. So ní inú ìtàn ayé tèmi ni mo ti sọ yìí ó wá kúfẹ́ lómi kó fi ṣàríkọ́gbọ́n gbogbo tó bá dẹ̀ ṣẹlẹ̀ síyàn náà ẹ fi tèmi náà ṣàríkọ́gbọ́n ẹ má máa sọ káàkiri báyìí ni mo rí ṣé mo pé ádìlà yẹn fi máa mọ̀ sí pé mi ìbímọ bí mi ìbímọ mo bá àlàáfíà. Ẹbí àlàáfíà ọjọ́ kó máa wà. Ẹbí fúnra yín ẹbí fáwọn èèyàn tó yí yín ká pàápàá. Bẹ́ẹ̀ni tí n bá ń lọ sí àwọn èèyàn awó mi títí àwọn Fọlá Alágbájá tọrọ máa mi rí máa sọ sínú ọkọ mi pé o ò ní rí irú tèmi ní burúkú ti sáìdì mi ò ní rí èyí tó dàbẹ̀ lórí lò mú mi ẹ̀ wo skin ní tí n bá ti wá dá dúró máa wúra bá wọn ní ẹ̀ òkú gbẹ skin lárí body by engine skin tó yẹ kó o ti fi bímọ orú ẹ̀dá síta kán máa rí mo máa ń sọ síra mi tó bá kèmí nìkan nulẹ̀ yes so káwọn èèyàn fi ṣàríkọ́gbọ́n. Mọ́mì nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni wípé there are a lot of people tó jẹ́ wípé ìgbà tí ó yẹ kán bímọ ni wọ́n bímọ ẹlòmíì ò tiẹ̀ wá rárá ó bí nígbà tó yẹ kó bí ó ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe nígbà tó yẹ kó ṣe àmọ́ kò ní oore ọ̀fẹ́ láti jẹun àwọn ọmọ tó bí yẹn àfihàn wọn o Ọlọ́run ò ní jẹ́ kí tiwa rí bẹ́ẹ̀ ẹlòmíì wá náà ó wá títí kò rí ẹlòmíì ò ní rí tó máa fi kú ẹlòmíì máa wá ó máa rí iṣẹ́ ọmọ yẹn ó máa ṣojú ẹ̀mí ẹ̀ kò bá bí lágbà àwọn ẹlòmíì tí wá wà ó lọ́mọ ó bímọ ó ṣe gbogbo ẹ̀ nígbà tó yẹ kó ṣe tẹ́yìn náà ń wò báyìí bó ẹni yẹn ti dàgbà kò dẹ̀ wà fulfilled rárá nínú ayé yìí náà ni lóòótọ́ ẹ ti sọ lẹ́ẹ̀kan ọmọlẹ̀ tí ì bí àmọ́ ẹbí àlàáfíà ẹbí fulfilment ṣé bẹ́yìn ilẹ̀ ń kọjá lọ táwọn èèyàn máa wò yín tán máa tínú wọn dùn pé wọ́n rí yín ẹlòmíì ò bímọ kò tún sí lálàáfíà kò ní kankan kí lọ́lọ́run wá ṣe fún yín bó ní kálukú ṣe yàn títí ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni Ọlọ́run má jẹ́ ká yàn pín burúkú àti wípé àsìkò tó máa yẹ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni sísí ẹ̀ lẹ ṣe tínú yóò dùn ǹjẹ́ ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ìgbà tẹ́ bá fẹ́ ṣe 65 ṣe ní àìdíà nǹkan tó lè ṣẹlẹ̀ sí ìwà tẹ́ bá ń ṣe 70 tí lójú ẹ̀mí wa ẹ̀ ló máa ṣe tẹ́ máa ṣe ní rẹpẹtẹ tí sítórì yẹn ò wá ní jọ yín mọ́ lágbára Ọlọ́run ṣe mọ̀ pé ó kéré nínú nǹkan tọ́lọ́run lè ṣe tọ́lọ́run bá máa yígbé ayé ẹ̀dá padà báyìí ìṣẹ́jú àyà ni o tó máa fi ń ṣẹlẹ̀ gbogbo ibi tó kù sí yẹn Ọlọ́run máa ṣe fún yín lójú ẹ̀mí yín ní ayọ̀ àti àlàáfíà tí kò dẹ̀ ní pẹ́ tí kò ní jìnnà a máa péjọba celebrate yín ni bá a ṣe ń celebrate yín sìn kékeré ẹ mọ̀ àwọn ẹlòmíì níṣòro tí ò ṣe é hide
wọ́n ní ìṣòro tó jẹ́ pé tó bá ti rí wọn lọ́ọ̀kan báyìí ni wàá ti rí, àmọ́ gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run á bá wọn bu òróró òtura sí, ọlọ́run á fún wọn ní solution níbi tó wà. àfihàn ẹnikẹ́ni ìpín oníkálukú kan yàtọ̀ ni, ọlọ́run má pín ìpín burúkú kan wá. àmọ́ ẹ̀yin lẹ dúró yìí, gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún wa yìí tẹ́ ẹ̀ bá sọ anybody ò ní mọ̀ wọn ò ní mọ̀. ara ìkẹ́ ọlọ́run kan nìyẹn fún yín lágbára ọlọ́run. aṣọ yìí tọ́lọ́run wá dàbò yín yẹn, aṣọ àánú tó dàbò yín yẹn, aṣọ ẹ̀yẹ tó dàbò yín yẹn, èṣù ò ní ka lára yín, ọmọ aráyé ò ní ka lára yín, ó máa bá yín kalẹ̀ nínú ìdùnnú àtayọ̀ ni o. ọ̀tọ̀ ní kéèyàn dàgbà yá, dàgbà yá o, dàgbà òṣì. ọlọ́run á ṣe àṣepé fún yín lágbára ọlọ́run. very soon irú ayọ̀ lẹ máa gbọ́ lágbára ọlọ́run. You need so many things for the adoption process. Mo mọ̀ pé after this show it will be a smooth sail lágbára ọlọ́run. ọmọ yín yẹn ọmọ gbogbo wa wà ní o, general child ló ń bọ̀. So he is a general child. In fact, I'm telling you that ẹ máa ní there will be scholarship for that child. ọkàn ọmọ yẹn máa balẹ̀, ọkàn yín máa balẹ̀ lórí ẹ̀ nígbà tán kó bẹ̀rẹ̀ àìsàn mọ́ yín lọ́wọ́, ẹ̀yin náà wà nígbà tán kẹ́ ẹ bẹ̀rẹ̀ àìsàn o lágbára ọlọ́run. ayàtà àláfíà lẹ máa fi wọ ara ẹ máa wò bẹ́ẹ̀ máa ní pé ọmọ yìí kàn wá gbádùn ni lágbára ọlọ́run. bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe máa rí, ó dẹ̀ máa bá yín kalẹ̀, ó máa ṣojú, ó máa ṣẹ̀yìn fún yín nígbà tẹ́ bá dàgbà tẹ́ bá lọ. But for other things, àwọn nǹkan tẹ́ máa need láti take care, the store, the car. mo mọ̀ pé èmi ni mo béèrè ọ̀rọ̀ car, kò ń ṣe pé bóyá mi tiẹ̀ no, because the last time tẹ́ wá wọ́n gbé yín wá ní sóyún gan mọ́ tájọ́ ríra mi mọ̀ pé kò kí n ṣe mọ́tò yín, ọlọ́run máa ṣe. But because of that, so that àwọn ẹlòmíì ò ní nípa ó dẹ̀ fẹ́ máa dẹ̀ fẹ́ help mọ́mì, ó dẹ̀ fẹ́ ṣe nǹkan fún mọ́mì, but àtètè mọ àmọ́ bá ṣe máa reach, àbí wọ́n try láti reach mi, wọn ò tètè rí mi reach. ẹ pa account details yín mọ́mì. nǹkan tèmi máa ń fẹ́, èmi ẹ kàn ní láti carry mi along pé mo ti rí iye báyìí, wọ́n ti ṣe iye báyìí, kò sí nǹkan kan, ọlọ́run kẹ́ èmi náà, kọ́lọ́run kẹ́ mi jù báyìí lọ. mi ò nídìí wọn kan bọ̀ lọ́wọ́ yín o, kẹ́mi tún fún yín sí ni. torí ẹ̀yin lẹ ṣiṣẹ́ táwa náà ń jẹ yìí, iṣẹ́ náà dẹ̀ ni àwa náà tí òun náà ló fáwa náà lórúkọ, òun náà ló jẹ́ kí àwa náa ṣe lè ṣe ìta àwa náà ń ṣe fún yín lè ní ìṣe fún yín. So kẹ́ gbà kí n fi kún, kí n rí sí, kémi náà ní ẹgbàá mọ́mì ẹ má worry birthday yín nǹkan báyìí mo fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ ni lọ́lọ́run máa ṣe mí. ọlọ́run ò ní ṣe mí pé ìtẹ́ bá rí yẹn máa jókòó sí pé mo fẹ́ gba 20%, mo fẹ́ gba 10%, mo fẹ́ gba, ọlọ́run ò ní ṣe mí bẹ́ẹ̀ lórúkọ Jésù. á padà sí aburú, ọlọ́run ò ní jẹ́ kémi náà rí, kò ní kàn anybody tó ń wò wá àbáwọn tó ń gbọ́ wá lágbára Ọlọ́run. So but for easy access ẹ bá mi pa account details yín. Yes ma. mo dúpẹ́ Adétọ́n Jaisimi Kazeem. Yes ma. First Bank 2005 916 823. First Bank ẹ tún bá mi pè lẹ́ẹ̀kan sí. mo dúpẹ́ Adétọ́n Jaisimi Kazeem. First Bank 2005 916 823. That's account detail. For the editor, ẹ jẹ́ bá mi gbé síbẹ̀ yẹn dáadáa, ẹ jẹ́ káwọn èèyàn rí, ẹ jẹ́ kán bless mọ́mí. Even if you have all these things, iṣẹ́ tẹ́ ti ṣe sílẹ̀ ó tó káwọn èèyàn bless yín. èmi máa ń sọ fáwọn èèyàn pé ẹ jẹ́ ká celebrate àwọn èèyàn wa, kò dìgbà táwọn èèyàn bá sick, kò dìgbà tí wọ́n bá kú tán ká tó máa ní alágbájá báyìí ká wá dáwó fáwọn ọmọ wọn àbí ká dáwó fún ìyàwó wọn. ẹ ti ṣiṣẹ́ débẹ̀, àwọn èèyàn mọ̀ yín, wọ́n nífẹ̀ẹ́ yẹn dá sáwọn èèyàn. So tán bá ṣe fún yín náà, even kò jẹ́ pé kò ń ṣe nǹkan tó rí báyìí lẹ́fẹ́, but àwọn èèyàn lè dédé celebrate yín because ẹ deserve kan celebrate yín. nǹkan táyọ̀ dẹ̀ ní fi rí yín celebrate wọn, Ọlọ́run ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí yín lágbára Ọlọ́run. Lastly, mọ́mí mo fẹ́ kẹ́ bá wa bá àwọn youth níta ń bẹ̀ yẹn, ẹ bá wọn sọ̀rọ̀. ayé ti yí padà, gbogbo nǹkan ti change. ọmọ ò gbọ́ tóbi mọ́, òbí ò gbọ́ tọmọ mọ́. owó lárí ayé ń sá káàkiri tó ń lé kiri. òtítọ́ ti dọ́jà, ó ti kùtà. irọ́ lárí ayé ń lé káàkiri. ẹ jọ̀ọ́ ẹ bá wa bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà. tọ́ sí ẹ̀yin ọ̀dọ́ ayé ìsìn, mo fìyọ́nú Ọlọ́run bẹ̀yìn. gbogbo nǹkan kọ́ ni owó. sùúrù ni kó pọ̀ jù náà ọ̀rọ̀ yín. ẹ má jẹ́ ká kánjú wá owó. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ṣe rí nígbà tá a bá bẹ̀rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ ni lówó yìí náà, ṣùgbọ́n tẹ́ bá ti kánjú lá ọbẹ̀ gbígbóná, by the time tí ọbẹ̀ yìí bá tutù tán ẹnu ti bó, ẹ̀ ní lè jóúnjẹ gidi mọ́. Especially ẹ̀yin obìnrin,
ẹ̀yin wo orí tó ṣẹlẹ̀ tó bá jẹ́ pé nígbà tí mo fẹ́ marry nsìn bóyá mo ti ṣe ránu bàjẹ́ tẹ́lẹ̀ wá ṣẹlẹ̀ màá máa wò pé bóyá ránu ti ń ṣe sẹ́yìn but first boyfriend tí mo ní nígbà yẹn náà ni mo fẹ́ o mo dẹ̀ tún ti jáde school kí n tiẹ̀ tó bẹ̀rẹ̀ sí rí ọkùnrin o ẹ jọ̀ọ́ mo ní boyfriend kan ìjọ́ tó rí yẹn náà ló máa gbé ẹ lọ lẹ́jọ́ máa ṣe whatever kí ló mọ̀ tó ní lára kí ló mọ̀ tó jẹ kí ló mọ̀ tó ti fi sára kí ló mọ̀ tó fẹ́ gbà lára tiẹ̀ tí wọ́n gan mọ̀ wọ́n ti ẹ̀kún tá a sìn àtọkùnrin àtobìnrin ni o ẹ má kánjú owó ẹ dẹ̀ jẹ́ kó ẹ máa ní lọ́kàn ara yín pé àtẹ́lẹwọ́ ẹni báyìí kì í tọ̀yàn jẹ o nǹkan tá a bá fi ọwọ́ ìṣiṣẹ́ fún òun ló máa dọjú alẹ́ o bó tá a bá fi gìrìgìrì wá gìrìgìrì náà là á lọ ẹ tọ́jú àwọn òbí yín o ẹ má wo pé ẹ dúpẹ́ jẹ́ ìsinmi sọ pé kinní kan ẹkún ló bá kún wa o tí ò bá ní tó dé o a ní máa sọ jáde a dẹ̀ ń sọ láti fi kọ́ ẹ̀yin náà lọ́gbọ́n ni ẹ tọ́jú àwọn òbí yín tẹ́ bá ti di ẹni tóun náà ti ń rí owó díẹ̀díẹ̀ ẹ máa tọ́jú wọn ẹ máa ṣèkẹ́ wọn so kọ́mọ tẹ́yìn náà máa bí kó lè tọ́jú yín ṣe é ti gbọ́ á dára fún yín ẹ ṣe rere mo kí gbogbo iléeṣẹ́ o iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ o. mọ́mì ká tó round up ṣé ó níbì kan nínú marriage yẹn tẹ́ feel pé bóyá ẹ bá ṣe better ṣó ní nǹkan kan tẹ̀rù pé bóyá ká ní mo ṣe báyìí àbí mi ò ṣe báyìí dẹ́ mo fẹ́ bèrè lọ́wọ́ yín pé ṣé lílọ wọn yẹn ṣe fi pé torí ọ̀rọ̀ ọmọ ni aláàkọ́ ẹlẹ́ẹ̀kejì ṣó ní nǹkan kan tẹ̀rù pé akádẹ́ ni mo ti fi léèkún bóyá kò bá má rí bó ṣe rí yẹn. ṣé ẹ mọ̀ pé ńgbà yẹn èèyàn kéré ọ̀pọ̀ lórí èèyàn dẹ̀ ni ó tún kéré nígbà tí mo fẹ́ náà it's not that pé òun yẹn gan ló wù mí fẹ́ but torí pé mọ́dà mi wò níwọ̀ ẹni tó gentle gan kì í sọ̀rọ̀ o tó bá jókòó síbi tẹ́ bá ní ìfẹ́ dárúkọ lágbájá jókòó síbẹ̀ yẹn ò mọ̀ ń bọ̀ o ibi tẹ́ fi sílẹ̀ yẹn lè máa bá o kò dẹ̀ ní sọ píám tó bá wá mi wá sí skul gbà yẹn àwọn ọ̀rẹ́ mi máa ń fi mi ṣe pé your boyfriend àgbẹ̀ ó ti dé o lọ bá o kì í sọ̀rọ̀ ìyẹn ní ìkejì ni wípé bí o ṣe ń sọ̀rọ̀ yẹn gbogbo oúnjẹ tẹ́ bá ṣe fún pátá ó dùn kò dùn ó máa lọ sọ fún mọ́ mi ṣe mọ̀ pé ńgbà tí ó ti ń di ìgbà tí ìyá ẹ̀ ti ń sọ̀rọ̀ pé ìgbà tí ò ti tèmi náà lọ́rùn kì í máa lọ tó bá jáyé ìgbà téèyàn ti gbọ́n ni èèyàn kàn pa màmá tì mí ìgbà tó tiẹ̀ ti ń di pé ó ń demarcate yẹn èmi gan ò ní jáde nínú ilé bọ́n ṣe máa gbóbìnrin wá bá mi nínú matrimonial wo mi màmá wo but ìbínú ọmọdé wíríwírí pé báwo lẹ́ni tó lóun fẹ́ mi ní ṣùlọ́kà ṣe máa demarcate bed fún mi kí ló fẹ́ fa gbé lé ó dàbí pé kò love mi mọ́ nínà ìyẹn ni èkejì ni pé ó trace ibi tí mò ń gbé tó wá mi wá tó wá ń bẹ̀bẹ̀ nígbà yẹn mo tún ń ran rí mi ò gbà ṣàbí tí n bá gbàǹgbà yẹn náà eléyìí tó bímọ fún ti lọ. ó bóyá mo ò ní fẹ́ lẹ́ẹ̀kẹ́ kò tún ní fẹ́ ìkejì àti kẹta ṣé kí n tún wá burst brain mi as at last year ó rán ìkan nínú àwọn colleague mi sí mi òun àti màmá ẹ̀ tó ń jọ láwọn ò fẹ́ rí mi nígbà yẹn náà wá ń bẹ̀ yẹn tó rọ́njọ wà ní church kan náà pé kan lọ bẹ̀ mí. ní last year mo wá ní ẹjọ́ o bá mi sọ fún wọn o kí náà tún gbàgbé sí mi lọ́wọ́ àtàn fẹ́ gbà o mo fọlọ́ ń bẹ̀ wọn o àwọn ti bímọ tiwọn o kí ló tún kù o ọ̀rọ̀ àfi mi sílẹ̀ sáyé ó jẹ́ bó ṣe jẹ́ ó ti late already. mo kúrò nínú ilé yẹn ní 1995 December 23rd. ọjọ́ bẹ́ẹ̀ tèmi lẹ fi sí. sọ́rí o ìwọ mọ́ pẹ̀lú omijé lójú ni mo fi ń mẹ́rù mi kì í ṣe pé bóyá mo ti kó sílẹ̀ mo wá ní ó yẹ máa kó mo kàn ẹrù mi ẹgbẹ́. That's 30 years ago. ìwọ náà wo ọmọ tó bí ń gbà yẹn so màá ṣe wàá ṣe ìyá àwọn ọmọ yẹn kí n bá wá tọ́mọ àbí. ok ẹ má wọrí a máa sọ ìtókù ní àmọ́ I'm happy you are happy èyí tó kù ọlọ́run á ṣe tẹ bá rò pé bóyá èèyàn tẹ ṣe lè gbà padà ni èmi mo kàn sọ mí má. tí ò bá nídìí wọn ò ní padà wá o 30 years ago òótọ́ nìyẹn. ó máa nídìí kan ó máa ní nǹkan fẹ́. you are right. because àsàtìgbà tí mo kúrò nínú ilé yẹn things ò wá òkè fún mọ́. fún rẹ̀ ló lọ resign níbi iṣẹ́ wọn lé. àtò. ṣọ́ọ̀bù tí mo fi sílẹ̀ ń gbà yẹn tó ní mi ní kó nǹkan kan bẹ̀ ó ta gbogbo nǹkan yẹn. because lẹ́yìn tó kọ́ bímọ fún yẹn tó máa sick inú oyún ni wọ́n máa ta nǹkan at least ó ní bí mọ́tò 5 sílé ń gbà yẹn wọ́n ta gbogbo ẹ̀ kò sí nǹkan kan. ó ti dà. so n bolo tí fẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. no ẹ má bẹ̀rẹ̀ láti anyways mommy thank you
ẹ ṣé èmi gan ti kọ́ ẹ̀kọ́ mo ti kọ́gbọ́n látara pé ẹ kàn decide láti share experience yín pẹ̀lú wa ẹlòmíì ò ní share ẹlòmíì àwọn nǹkan báyìí máa wà nínú wọn títí tó máa fi kú ni àwọn èèyàn mi ò ní mọ̀ àwọn ẹlòmíì máa mọ̀ bọ̀ pé ẹ share kò ń ṣe pé torí pé ẹ kàn fẹ́ sọ̀rọ̀ yín síta ẹ fẹ́ fi kọ́ wa lọ́gbọ́n ni. mi ò kì í ṣe interview bó ṣe ń wò mí. mo mọ̀. any occasion tí n bá lọ interview red carpet máa ń fi red carpet sílẹ̀ àti green mi ò ní ṣe interview bóyá torí mo ti ṣẹ́rí ní punch because nǹkan ẹyọ kan báyìí ló máa wí wọ́n máa wá ṣe wàá máa blame ara rẹ̀ pé kí ló dé tí mo sọ but ó wù mí lọ́kàn mi pé yes program ọmọ mi ni mo wá ó wù mí láti pọ̀ ẹ̀ kára mi fúyẹ́ because mi sọ gbogbo eléyìí títa fún yan rí kò sẹ́ni tó believe pé mi bí nǹkan kan. ẹ ti ẹbí ọ̀pọ̀lọpọ̀ agbára ẹbí ru ẹbí gbà. Mommy, this is a small cash gift for you to say thank you for coming on the show. Thank you so much. Mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ Talk to Be program. ẹ má ti dúpẹ́. Ó tún kù. Ó kù sẹ́yìn. And this small gift is also for you ẹ̀yin lẹ́yìn. Èmi nìkan tán ẹrù kún bẹ́ẹ̀ o ẹ ṣé mo dúpẹ́ o àbùsí olúwa o iléeṣẹ́ Talk to Be àtúbọ̀ máa gbèrú sí o inú ò ní ju iléeṣẹ́ náà o ní tẹnugbó bí ọwọ́ o ẹ bá ṣe ń sọ Ọlọ́run á máa gbà sí rere gbogbo àwọn ìgbésẹ̀ yín níbí ìbáyìí àṣeyọrí ni tiyín ẹ ṣé mo dúpẹ́ o Ọlọ́run á nífẹ̀ẹ́ yín o thank you. You're welcome ma ẹ ṣé gan ni. All right family, this is where I'll be saying goodbye. I hope you have been able to learn something. My take home today will be ẹ jẹ́ ká máa ní sùúrù. Àtẹ́lẹwọ́ ẹni kò kí ń tan ní jẹ wọ́n ní ohun tá a bá ṣiṣẹ́ fún òun ló máa ń pẹ́ lọ́wọ́ ẹni.